mi bá dé kóòtù kò sí lọ́ọ̀yà kéékèèké kan tó gbọ́dọ̀ jókòó tì wọ́n gbọ́dọ̀ fún ní gáàpù ni sáàni la sọ yẹn o ìwé ló kà débẹ̀ o kámbò torí tó jẹ́ traditional ilẹ̀ Yorùbá èèwọ̀ tó wà nídìí pé kí kò sí èèwọ̀ kan bàbàrà nídìí ẹ̀ pé kí bàbá wa Onírìṣà má bọ̀yàn lọ́wọ́ tàbí má ṣe kiri ṣùgbọ́n bí ọba ṣe ní ọ̀rẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ náà ni ọba ní ọ̀tá tó pọ̀ ohun tí àwọn bàbá wa fi ń ṣe ààbò láyé àtijọ́ òun ni pé àwọn ọ̀tá ọba wọ́n lè fi òrùka tàbí nǹkan kan sọ́wọ́ láti fi bọ ọba lọ́wọ́ wọ́n lè lo opportunity pé ọlọ́yàyà ni ọba tá a ní àtọmọdé àtàgbà ló ń kó mọ́ra bí ọ̀tá ṣe máa wá náà tí wọ́n máa fẹ́ kó mọ́ra nìyẹn a ò dẹ̀ mọ ọ̀tá nínú ọ̀rẹ́ a ò mọ ọ̀rẹ́ nínú ọ̀tá nígbà wáṣẹ̀ ọba bàbá wa ní a kì í fohùn àyíjẹ fún aládé ìyẹn ni pé gbogbo ohunkóhun téèyàn bá gbé lọ fún ọba tó bá ti jẹ́ ohun jíjẹ lójú ọba ìwọ fún ara ẹ gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ wò nítorí pé a kì í fohùn àyíjẹ fún aládé kí ọba má báyàn bọ́wọ́ o gbọ́dọ̀ súnmọ́ ọba o gbọ́dọ̀ jókòó ojú bàbá wa Onírìṣà òun náà ń ṣe tí ọba fẹ́ kí Ọ̀rànmíyàn a ní ọkùnrin gàdà òfodófodó òfòyàrá fòkànga bàbàjà agbára wọn ká bí ò bá dámọ lápá máa dámọ nítan Ọ̀rànmíyàn á rí pé ọmọ Odùduwà ni ó dẹ̀ kópa takuntakun láti ibẹ̀ ní bàbá wa Onírìṣà tí ní kàn fi wá jẹ Báṣọ̀run Àgbàkílẹ̀ Yorùbá ipa tí oyè tí mo jẹ tí mo bá ìlọsíwájú Yorùbá ni wípé nọ́mbà 1 èdè tá ń sọ lẹ́nu gẹ́gẹ́ bí Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ni kò lè gbọ́ Yorùbá dáadáa níbi tó bá ti ń sọ Yorùbá torí Yorùbá wa jẹun máa rí ẹ lọ́la tó bá tún di lọ́tùnla àpàdé ó yàtọ̀ sí kùnúkùdù Yorùbá gbọ̀ngbọ̀ngbọ̀n tá bá wọnú Yorùbá gbọ̀ngbọ̀n ẹ̀yin tẹ́ dúró yìí náà ẹ máa béèrè pé kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. nọ́mbà 2 gbogbo wa láti wà lábẹ́ àbúrọ́là àwọn ìjọba gẹ́gẹ́ bí Minister of Defence fáwọn ọba ilẹ̀ Yorùbá pàápàá bàbá wa Onírìṣà àwọn nǹkan tí mo gbà lérò tálẹ̀ ti bẹ̀rẹ̀ tó jẹ́ pé láìpẹ́ ó máa fojú hàn síta àwọn mẹ̀kúnnù tí àwọn agbẹnulọ ń fọwọ́ lágbá lójú gbogbo wọn kọ́ ló ní àǹfààní láti gba lọ́ọ̀yà tàbí láti ran ìjọba lọ́wọ́ àti aráàlú láti gbà wọ́n lọ́wọ́ arẹ́nijẹ bí èèyàn bá lè kọ́ customary court tí ọ̀wọ́n tí kò bá lè lọ sí high court torí customary court ló súnmọ́ aráàlú ló jẹ́ elétí gbóhùn gbáròyé fáráàlú bí ọ̀rọ̀ nǹkan kan bá ṣẹlẹ̀ pàápàá tó bá jẹ́ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ customary court máa lọ sí oko yẹn wọ́n máa lọ wádìí lẹ́nu aláàlá ọ̀tún aláàlá òsì aláàlá ẹ̀jẹ̀ aláàlá wájú ẹjọ́ wọn máa ń fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ju pé àfáìlì motion àfáìlì application wọ́n súnmọ́ aráàlú ẹ máa rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìbágbé tipá tiwọn à ń gbọ́n dàgọ́bẹ ó dínkù láàárín ọkọ àtìyàwó torí customary court ló máa ń sábà gbẹ́jọ́ kọ́kọ́kọ́kọ́ wọ́n bá wọn sọ lọ́tún lósì wọ́n wàásù fún wọn ọ̀pọ̀lọpọ̀ náà ní tọkọtìyàwó wọ́n máa padà máa gbé ní ìrẹ́pọ̀ àtàlàfíà ṣùgbọ́n ìjọba sọ wọ́n rí pé àjọgbépọ̀ wọn ó lè fa ikú a ní kólíkálùkù máa lọ ní àlàáfíà so ó wù mí láti kọ́
ọ̀rẹ́ láti ẹ̀ ó fi fọ́nrán o. Ọ̀rẹ́ lájú ẹ̀ ó fi ríran o. Ọ̀rẹ́ ràn mú ẹ̀ tó fi fi. Ṣọlá lájú ẹ̀ ó fi ríran o. Ọmọdé tó kúnlé, ọ̀rẹ́ lájú ẹ̀ tó fi ríran o. Ọ̀rẹ́ lájú ẹ̀ tó fi gbọ́ràn. Ọ̀rẹ́ ràn mú ẹ̀ tó fi pín. Kó lè mọ orun, kó lè mọ tó ń lọ látòkè kú wàlá o. Ọmọ sódà mọ̀ tó bá rí. Ọmọ sódà mọ̀ tó bá rí. Tó mọ̀ tọ́mọdé.